Abímbọ́lá lónìí mo kí ọ kú ọdún o kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ lónìí. Àbọ̀ wá rí mi pé mo wà lọ́dọ̀ rẹ ní Àṣàkẹ́ ni mi ò máa dádé owó rẹ mọ́. Àmọ̀kẹ́ o olórí Abímbọ́lá Adébóyè mọ́ gbọ́rọ̀ ẹnu mi bí bá ń yapa. Ìfẹ́ ló gbé tiwa o ìfẹ́ ló gbé tiwa o Jàgùdù nílé bàbá rẹ̀ o ìfẹ́ ló gbé tìyá. Ọmọ wúmọ níjẹni o nífẹ̀ ló gbé tìyá. Ọmọ àkùlù ni o nífẹ̀ ló gbé tìyá. Ọmọ onífẹ̀ àbúrẹ́ jẹ́ ń wá relé àwọn bàbá rẹ̀. Ọmọ onífẹ̀ àbúrẹ́ ọmọ adádé owó rẹ̀ mọ́. Abímbọ́lá o àmọ́ tí tó ń gbọ́rọ̀ ẹnu mi ọkọ rẹ̀ ló rán mi wá bí. Aya Sowoko Dr. Mudasiru Adébáyọ̀ mọ́ gbọ́rọ̀ ẹnu mi dáadáa. Ó ní àmọ́ tí tèmi nìkan ṣoṣo ni wọ́n bọ̀ wá bá mi kí. Àfọ̀jọ́ gbogbo dàbí èmi arẹwà lómi ọmọ dá ó dẹjọ́. Àmọ́ tí aya MD Òjìgìdìrí Lambua. Ó ń gbọ́rọ̀ ẹnu mi aya Adébóyè mọ́ ń gbọ́. Àmọ̀kẹ́ ọ̀gángan lé bàbá rẹ ni mo mọ̀ mí rè o. Jàgùdù nílé bàbá rẹ o. Àmọ̀kẹ́ Jàgùdù ló mọ̀ bí làmí o. Ọmọ látẹ̀rẹ̀ ọmọ alárùmọ̀jú. Ọmọ onípele àáfòbí kan o. Àmọ̀kẹ́ ẹ̀lẹ́ ọmọ èlùkè gbọ́dọ̀ jàmọ̀tẹ́kùn o. Ọmọ èlùkè gbọ́dọ̀ jolú oko. Ẹ̀lẹ́ ọmọ onímọ̀lẹ̀ orí sánpá o. Èèyàn ní dúró kọ́ kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni nílé bàbá tó bí ọlọ́mọ. Èèyàn wà níbẹ̀ rẹ̀ kọ́ kí wọ́n nífẹ̀ẹ́ Oyèlágbò. Orí bàbá kí wọ́n nífẹ̀ẹ́ Akíyítà bẹ̀rẹ̀ màmá Mariam. Àbú òtẹ́ni nìyí ńlẹ́ ọmọ olódò kan tẹ́rẹ̀ o. Màmá Dàmú lẹ́ ọmọ olódò kan tàràrà. Odò tó sàn wéréke nínú ilé bàbá rẹ̀ tó sàn wéréke. Ó dá ìkúnlẹ̀ òsìlẹ̀ ló dà bàtà. Ó dá ìkúnlẹ̀ Adéláwẹ̀ ló bá dòkun. Ọmọ òjìjí mọ́nà mù kó tó ṣèkà kó ṣe sùúrù inú ilé bàbá rẹ̀ ni. Ọmọ wúmọ níjẹ̀ mọ́ gbọ́rọ̀ wẹnu mi. Ọmọ wúmọ níjẹ̀ pàgùn. Ọmọ paramọ́lẹ̀ ó kọ̀rọ̀ wọ̀ sí ni. Ó kọ̀ faralé ó kọ̀ fara òde Àmọ̀kẹ́. Àmọ́ tí ọmọ Ògèléùsì òyọ́mọ nínú baraka. Orí ọmọ jájá fìdí tosù. Ọmọ ẹlẹ́yin kùlé Adéwúre. Ọmọ òòṣà jẹ́ ńlá bí onílẹ̀ yìí. Òṣò jẹ́ wọn là bí onílẹ̀ yìí lẹ́yìn. Ọmọ wúmọ níjẹ̀ pàgùn ní Láfògídò. Ẹ̀sà nílé bàbá rẹ̀ o. Àmọ̀kẹ́ ọmọ akíndìndìrín ẹ̀sà. Ọmọ kímọ̀yẹ̀rọ ti mọ́kọ ti bàbá ẹ̀ torí tọ̀bọ̀. Ọmọ àdàgbà kọ́mọ yẹ́kù Ọọ̀ni. Ọmọ òtútù bí Ọ̀ṣun. Ǹlẹ́ ọmọ sí ládẹ́mẹ̀rọ dúdú o. Ọmọ sí ládẹ́mẹ̀rọ àlùbọ́sà o. Ọjọ́ àdàgbà ti mọ́kọ mọ́jàlẹ̀rù àdàgbà tẹ mẹ́bà mi ọmọ sí ládé o. Ẹlẹ́sìn ọlọ́jọ́ èyí omi tẹ̀ ní kòtò tútù. Èyí orí òmùgùn ẹ̀sìn ọlọ́jọ́. Àmọ̀kẹ́ èyí orí òmùgùn ẹ̀sìn kímọ̀yẹ̀rọ o. Ọmọ láti ṣẹ̀ ló bọ̀ ní. Ọmọ ìwùrùwùrù sádìyẹ gbẹ̀ùgbẹ̀ù. Nítorí Àmọ̀kẹ́ èrò kárẹ̀ lè fẹ́ o. Èrò kárẹ̀ lèmi o. Àmọ̀kẹ́ ilé Ifẹ̀ òye èrò kárẹ̀ lè fẹ́ o. Nítorí Àmọ̀kẹ́ èrò kárẹ̀ lè fẹ́ o. Ajé ọjà Ifẹ̀ o. Èrò kárẹ̀ lè fẹ́ o. Aya Sowoko Adébóyè so ń gbọ́rọ̀ wẹnu mi. Àmọ́ tí aya MD Òjìgìdìrí Lambua. Mo wí ẹni kó mìíràn pín gbogbo. Ọ̀nìyàn kó mọ̀ mìíràn pín gbogbo. Ẹ̀mọ́ mọ̀ ya sòsì ọ̀túnmọ̀ ní ti sọmọ. Ọmọ sọmọ ní
ọmọ àkúí nílé onífẹ̀ẹ́ àbúrẹ́ òwe. Àmọ́tì wọ́n bí ọlẹ́rẹ̀ pé ta ní kọrin ewì ìṣètì rẹ̀. Àṣàkẹ́ akéwì ńlẹ̀ mi jẹ́ ọmọ Akíntọ́lá ọkọ rẹ̀ lónìí mọ́ kọrin bọ̀ kí mọ́ kọrin bọ̀ ní gbàgede lónìí kí n wá mọ́ kí òkú ọdún olólùfẹ́ mi ní aya mi ní aya bí rẹ̀ sọ wọn nílé ayé ó pàṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ òun lẹ̀ yóò mọ̀ ṣe lọ́lẹ̀ Elédùmarè ọba ikú nílẹ̀ yà yín nígbà kankan bẹ́ẹ̀ tí wọ́n péjú sọdún èyí lẹ́jọ́ ṣe tẹ̀mí nínú owó nínú ọmọ nínú àlàáfíà àtàìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ lọ́lọ́ọ̀lọ́hùn ọba Tèmítọ́pẹ́ òkú ọdún.